náà ni èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lómi ṣe mí èmi ni mò ń jẹ́ ẹ ti ń pè mí mò ń jẹ́ o máa sà mò ń jẹ́ o ìmọ̀ ló pè mí mò ń jẹ́ o yẹ́sà mò ń jẹ́ o 2017 mò ń jẹ́ o máa sà tẹ́ bá béèrè lọ́wọ́ ọmọ yín wọ́n ní bàrí ti dé nǹkan yeye máa sà mò ń jẹ́ o. agbáyára mò ń wò láìpẹ́ o. bẹ́ẹ̀ ni òun náà ni Barrister gan fún rẹ̀. òun rè ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ yahoo ológun ọmọ ọ̀run nínú yan àgbẹ̀ gúnmọ̀gún kẹ́ àdìfẹ́yìn lábọ̀ tó yan géńbérí bí ẹni yan ọkọ tó yan gàmbàrí bí ẹni yẹn ní àkàrà àṣàbí mo fọmọ ṣara àṣàbí dàálẹ̀ àtógún pin ogún jọ òpin dáadáa àmọ́láyé tèmi ó ti pin dáadáa aláì mo tún pin. lẹ́yìn iṣẹ́ yìí náà àwọn ọmọ mi ní ìyàbá o. alihamudulilayi mi ò sí lára wọn ṣùgbọ́n ọmọ mi wà lára wọn nítorí ẹ̀ ni mo ṣe wà ń bí lẹ́yìn. ṣé kí ni kájà ṣé ọmọ yín ṣé ẹlẹ́ṣọ́ kó ló máa gbà wọ́ọ̀dì nílé. pẹ̀lú ògo Ọlọ́run mo mọ̀ pé òun ní ọgbà torí òun ń kunjú òun ló ń ṣojú lóge bẹ́ẹ̀ ti rí mi ọwọ́ ṣé àmì náà ni ọwọ́ Ọlọ́run ni àmì náà ni. àmì náà kí ló rẹ ní ẹ ń jẹ. Abákẹ́. bẹ́ẹ̀ àwọn dáadáa ní gbọ́dọ̀ ṣẹlẹ̀ táwọn àyà ti wà ń bí Ọlọ́run wà ń bí pẹ̀lú wa. And God will continue to back you. Congratulations. Inú mi dùn pẹ̀lú àwọ̀dù tó fún mi lẹ́nu because wọ́n ní ẹni tí àwọ̀dù tọ́ sí náà lọ fún ẹ ti understand this I'm so happy pé mo gbà àwọ̀dù yẹn lẹ́nu. tábàárí àwọn pé tọ́wọ́ sọ pa MC Olúọmọ wọn ní òun ràn yàn Mẹ́kà ọ̀rọ̀ Islam dé ó ń dá sí kí ló fa kí ni lájọ orí ẹ̀ kí ni kò tẹ́ fi ń tọ́ lọ́dọ̀ lọ. ìdùnnú lèmi máa ń wá tí bá ń ràn yàn lọ sí hajj àbí mo ràn yàn lọ sí mora mo fẹ́yàn náà ní Jerusalem mo believe pé oore ọ̀fẹ́ Ọlọ́run ọbẹ̀ Elédùmarè ni mo fi ń gbà. ẹ bá wò lé ní orin general ní Nàìjíríà ojú ò lẹ́yìn fi wò ìyẹn nǹkan tẹ́ kọ́ máa kọ́ ló ń kọ́ àbí ó kù sí tẹ́tẹ́ kọ́ kọ́ ṣàtúnṣe lé lórí. ó kù sí tẹ́mi fẹ́ kọ́ ṣe àtúnṣe lé lórí because I'm Muslim to the core that you understand mo bẹ̀ àwọn olórin wa ní ẹ̀sìn mùsùlùmí pé kó jọ nítorí Ọlọ́run orin tí ó máa mú àwọn ẹlòmíì change sí Muslim òun mo fẹ́ kí wọ́n máa kọ àti orin tó máa change àwọn ọkọ̀ àwọn ẹlòmíì tó máa touch heart wọn as a Muslim music mo bẹ̀ wọ́n kó jọ nítorí Ọlọ́run lọ́kùnrin wọn àtòbìnrin wọn òun ni kó máa kọ because ilé ayé ta wà yìí sí Ọlọ́run ọba Elédùmarè ló mẹ́ni tó ń sin òun Ọlọ́run ọba lórí ẹ̀mí ẹ̀yọ́ rẹ̀ kó jọ nítorí Ọlọ́run kó fi ọkọ̀ sí orin ẹ̀sìn Islam. ilé yà ti ń bọ̀ báyìí àwọn mùsùlùmí káàkiri àgbàtà àwọn olólùfẹ́ yìí kílẹ̀ fẹ́ sọ fún wọn lẹ́dọ́gbà. in the whole world mo àti àwọn tí ó wà ní Saudi lọ́wọ́lọ́wọ́ sí tó lọ ṣe hajj mo fi àsìkò yìí bẹ̀ Ọlọ́run ọba àti àwa tá wà nílé tá a lọ sí hajj náà pé ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ayé kí ọ̀bẹ má ṣẹlẹ̀ ní agbọ́rọ̀ Ọlọ́run ká ṣe èyí tó dùn ọdún lọ ní ọdọọdún kí Ọlọ́run ọba Elédùmarè má fi kó pa wá tọ́lọ́run bá tiẹ̀ fẹ́ sọ wípé ó yá ká dàgbà ká dògbò ká ń fúró ká fèrè jòbì ká má ti ba kékeré èwe ká má ba lọ mo fi àsìkò yìí sọ fún aláàjì àtàlájà àtàwọn tí ò lọ hajj àtàwọn tí ò di ajá pé ọbẹ̀ ò ní ṣẹlẹ̀ ibi tó máa ti rí owó láti fi pa ẹran Ọlọ́run ọbẹ̀ Elédùmarè àtàrí aláàánú sí wọn lágbọ́rọ̀ Ọlọ́run lọ́la wàláwùlà wàlákùwátà ìlà bìlà ìlàsì. Thank you very much. God bless you all. Alájà Monsurat Adégbèmíró Ajélérò ọmọ Ègùn tó ń kọrin Islam but táwọn tẹ bá máa pè wọ́n ní àkọ́bí. kí ni túmọ̀ àkọ́bí yẹn ní ẹ̀sọ́ ní kí ni àkọ́bí yẹn báwo ni máa ń pè lédè Ègùn náà. Àkọ́bí ní èdè Ègùn ó yìí ké. àwọn Ègùn eléyìí ti dé Èkó. ẹyọ kan náà ni. ok ǹjẹ́ ìṣẹ̀lẹ̀ kan ní lédè Ègùn ẹ̀kọ́ kárí. sure. Ìsìlámù yan èèyàn gajígají ìsìlámù yan èèyàn gajígají mẹ́ṣẹ́lẹ́ ló ẹ wá gba ìsìlámù yan èèyàn gajígají àsálàtù ìyàwó máa pé lálá ìyẹn ló ń lọ ń gbòòrò sí àsálàtù ṣìyàwó kàwé táwọn nàmẹ́dẹ́ fẹ́ mọ́ ọmọdún ànábì mi tán. Ganiu Ayinde orúkọ ti tèmi ní Ganiu Ayinde ọmọ Erékò táwọn èèyàn mọ̀ sí Koko Zaria Zagaza tòmọ̀ràn náà ni.
bẹ́ẹ̀ ni èèyàn máa wọrí ẹ̀rọ kò ní rẹ́ẹ̀dì pọ̀ jù ọ̀nkù mi ni wọ́n àbúrò dáàdì mi ni wọ́n. Ọ̀rọ̀ pọ̀ nínú yẹn ọ̀rọ̀ pọ̀ ń bẹ o ẹ máa wo àwọn olórin àtijọ́ ó yàtọ̀ sáwọn olórin nísìn díẹ̀díẹ̀ nu wọn ló ń kọrin ọlọ́gbọ́n díẹ̀díẹ̀ ló ń kọrin ọlọ́gbọ́n wọ́n ti sọ di fújì wọ́n ti sọ di sàjẹ́ tẹ bá fẹ́ omi dárúkọ àmọ́ àwọn tó ń borin fújì muslim jẹ́ pọ̀ jù àwọn tó ń túnṣe lọ wọ́n fẹ́ kàn ra wọn gbogbo wọn tí ò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń ṣe tẹ bá rí jó wọn kò yàtọ̀ sí jó hip hop kò yàtọ̀ sí jó fújì so àwọn tó ti lọ náà kọrin muslim rẹpẹtẹ wọ́n sì wà nù wọn náà o irú àwọn ọ̀gá wọn ru Wasiu Sodiq olórin muslim tẹ́lẹ̀ náà mọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ náà bẹ́ẹ̀ náà àwọn obìnrin mi ó wà ní ọkùnrin náà tó ṣe dáadáa irú ọmọ Saoti yẹn tẹ́ bá wo orin ẹ̀ orin ọlọ́gbọ́n ni so pẹ̀ náà àbáwọn tó bàjẹ́ ló pọ̀ jù. ìmọ̀ràn mi ni pé wọ́n ní gbogbo àwọn olórí ẹ̀sìn àwọn ẹ̀sìn muslim wọ́n pè wọ́n kọ́ wọ́n ba ẹ̀sìn wa jẹ́ fún wa tábà máa ń gbọ́ àwọn fẹ́ kọ́ hip hop kan lọ bí hip hop. Ìkan tí mo nífẹ̀ẹ́ sí ni mo nífẹ̀ẹ́ sí gan-an tó mo dandan rí mi èmi mo ní èmi dẹ̀ mo ń fowó mi ṣe bẹ́ẹ̀ ni wọ́n pè mí sí mo ń lọ yọ̀ọ̀kan mo bóyá ìjọba rí mo ṣe fúlẹ̀ owó mi mo fi ṣe. ẹ̀rọ èrè wo nìkan náà ṣàánú wa ni o. a kàn fi ń gbé wọn ga ni a fi ń gbé wọn ó lè gbé tí wọn fi support tí wọn máa fi dè èèyàn láyé wọn nìyẹn so àwọn ọmọbìnrin kan táwọn ṣe tọ́lọ̀ fi nífẹ̀ẹ́ wa so mo yẹ rí nìyẹn mo nífẹ̀ẹ́ ni mo nífẹ̀ẹ́ sí ni mo yẹ pé mo rérè kankan bẹ̀ mo kàn ní kan tí mo nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ni ẹ ṣe. olórin mi àfa náà dẹ̀ tún ni mí exactly. Jerry tí mo kọ Islamic hip hop and I rap. I sing also. Really? Yeah. Let's have a picture of yourself. Okay. Yeah, I say it to the fit because I am not a loser. I've been into the game, my brother. Go check your calendar. I alone your S12. Shout out to my nigga. Kíni tí yín gan lọ sí kílọ̀bù lálẹ́ jímọ̀ wọn ní kò ṣe fẹ́nu sọ Mọ́ríyámọ́ Làtífà kí ló tẹ́rí ṣe fún wọn líle koko tẹ́fi mẹ́sìn ló jẹ́ kẹ́sì yìí sún wọn you know what it is now MC ti sọ̀rọ̀ ẹ̀ kẹ́kẹ́ lẹ́mí àbí lọ́dún ṣe you know what it is now wọ́n fọ́dún bọ̀. Rhythm ló ṣe peace máa lọ bí hits àwọn máa rí jọ́nà Rhythm ló ṣe peace máa lọ bí hits àwọn máa rí jọ́nà. Wa alaikum salam wa rahmatullah.
Adétóyèsí Adéṣọlá Bákínní of Yorùbáland. ṣé àwọn akéwì náà tún wà nù torí mo pé akéwì ni. Mo jẹ́ akéwì, mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹlifíṣàn àti rédíò. So category wọn náà yàn yín fún. One of the best Islamic music friendly broadcaster of the year. Wow. ṣé èyí bí èlé wà ní lọ́nà category yẹn. Àwa bíi mẹ́rin ni mo lórúkọ wa ń bẹ̀. ṣẹlẹ̀ rò pé yín rẹ̀ tayọ. Ọlọ́run ni ó ní gbogbo ètò àti gbogbo àṣẹ lọ́wọ́. Ọlọ́run lọ́ba tó kápá lórí nǹkan. Ǹjẹ́ ti album ṣẹṣẹ rẹ́kọ̀dù kan. Mo ti ṣe rẹ́kọ̀dù ó ti tó mẹ́ta kí sẹ́yọ kan. Ní tá bá fẹ́ sọ pé the normal record bọ́dá sọ pé ká máa sọ pé a ṣe rẹ́kọ̀dù fún yàn àbá ìpolówó ọjà ó sì lé ní 100. Àwa nìyẹn kò lé o. a máa rí bí kí ló ṣẹlẹ̀. ṣẹ́yìn náà wá gbà wọ́ọ̀dù ni. Àwa bá láwọ̀dù yọ ni. Ayọ̀ la wá ṣe. So ẹ kú lé. Orin ní Nàìjíríà lè ní lọ́jọ́ iwájú ẹ̀. Ó lọ́jọ́ iwájú tó dáa o. Àmọ́ àwọn ìpèníjà kọ̀ọ̀kan tí a ní àwọn ìpèníjà kan tá a ní tí a bá lè ṣe láti ti àtúnṣe sí a ní orin. Irú àwọn ìpèníjà wo? Bí àwọn ìpèníjà tá a ní ni pé à ń kọrin nípa èdè wa nípa ẹ̀sìn wa so ó ní àwọn nǹkan kọ̀ọ̀kan tó yẹ kí wọ́n rí mọ́ wa pẹ̀lú ẹ̀sìn wa so tó jẹ́ pé àwa tá a fẹ́ kọ́yàn wípé ẹ̀sìn yìí orin tá à ń kọ yìí nǹkan tá a fẹ́ kẹ́ ẹ kọ́ níbẹ̀ àwa tá a kọ́kọ́ fẹ́ kọ́yàn ó yẹ kán kọ́kọ́ rí ẹ̀kọ́ yẹn lára wa ká ní àwòkọ́ṣe tó dára. ní àwòkọ́ṣe tó dára. Bàbá kò sí wàhálà wá fún Iman Award ni. Ọ̀gá ṣé ẹ̀yin náà wà lára àwọn nominee ni àbí? Inshallah Islamic hip hop number 1. Islamic hip hop náà ti wà nínú award Islam. Kí ni number 1 yẹn kí ló túmọ̀ sí gan? Number 1 náà ni pé ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe orin Islam ní ọ̀nà hip hop ní Nàìjíríà yìí. ní Nàìjíríà yìí lè ní. So ìyẹn ni mo ṣe ń jẹ́ Islamic hip hop number 1. ẹ ti ń bá bọ̀ ẹ ti ń bá lọ. Báwo ni àjò yẹn gan báyìí? Alhamdulillah lóòótọ́ kò easy tábà ló easy rọ ni ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run nísìnyí báyìí a ti create Islamic hip hop crew Nigeria and we consist of about 42 guys now with a lady that dem call Islam ní ìlànà hip hop so which means anytime from next year ní gbọ́ hip hop mọ́ gbòòrò Islamic hip hop lẹ́ máa gbọ́ because I ma take over. Orúkọ mi ni Olúwafẹ́mi Ṣọlájà láti ìlú Abẹ́òkúta. Láti ìlú Abẹ́òkúta tí mo jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ tí a pè ní Theatre Art and Motion Picture Practitioner Association of Nigeria TAMPAN. Báwo ni ṣe sinimá ní ìlú Abẹ́òkúta? Ó fẹ́ jọ pé gbogbo èèyàn bá fẹ́ sinimá tí wọ́n bá ti dé Abẹ́òkúta wò tí ya sinimá. Tí a bá wo history sinimá náà a mọ̀ pé Ogun State ló ti bẹ̀rẹ̀ so tó bá sọ pé a bẹ̀rẹ̀ nǹkan níbì kan. Gbá Aláké ibẹ̀ lọ́lájú ti bẹ̀rẹ̀ ní gbogbo nǹkan mo mọ̀ pé àwọn èèyàn tiẹ̀ máa argue yẹn náà for very long time now àwọn èèyàn kì í argue yẹn pé Ẹ̀gbá ni gateway sí gbogbo nǹkan entertainment ni o education ni o information ni o gbogbo ọ̀làjú from Ẹ̀gbá ni.
ló ṣẹlẹ̀? Àwọn wa ń bí ní Iman Award. Yeah, tó bá ti belong to Islamic circle, tó bá ti sí Iman Award, then you don't belong. So àwọn body kan náà wà náà sọ pé ní Islamic artist, Islamic entertainment industry, àwọn fẹ́ gbé lárugẹ, àwọn fẹ́ máa celebrate wọn every year Iman Award. So ó di dandan ká support wọn because àwọn ní pop ṣe ti wọn, àwọn ní Fuji ṣe ti wọn. So Iman Award is strictly for Islamic artists, for the Muslims. So we've got to celebrate, to support them. So nǹkan tá a ṣe wáyé báyìí. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. The brain behind the success. Èmi ò rí nǹkan tó jú à ń bẹ̀ ju pé iṣẹ́ tí wọ́n bá ti ń ṣe kí wọ́n tẹpá mọ́. So tó bá ti ń tẹpá mọ́ iṣẹ́ tó ń ṣe tó dẹ̀ wo pé òun try best ẹ̀ òun fi èyí tó kulẹ̀. So definitely Ọlọ́run máa ṣe nǹkan tó yọ̀ fẹ́ fún yàn. Owó ò lè wo iṣẹ́ mi kó wá rí mi rí pé mo á múra kan mo ṣíra lẹ̀. Mo ń preach Islam, ìmúra mi náà ó máa jó mọ̀ pé no forget it. So ó ń jẹ́ káwọn èèyàn máa tẹ̀lé wa pé a ní láti máa tẹ̀lé ni. Then to you, music in Nigeria today, do you need prospects? Owó tẹ̀ ń ná ẹ̀ ń rí padà. No, èmi rí tèmi padà mi ò mọ tẹlomi o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Yakala mani. Ọkọ ni mo fẹ́. Àbí báwo ni? Àwa bí o, àwọn Iman Award ni.